Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Lédìkẹ́ ìfẹ́ Olúwa, the baby of Oduduwa nation. Mo kí gbogbo ẹ̀yin bàbá màmá, a kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù. Ẹ̀yin OPC, ṣẹ́yìn náà ti di terrorist báyìí. Ọmọ Yorùbá tàtà, ọ̀rọ̀ àwọn OPC ti wá dọ̀rọ̀ terrorist o. Àwọn OPC ti terrorize life èèyàn. Àwọn OPC tó yẹ kó wọnú gbólù àwọn aríṣẹ́ má ṣe. Àwọn aríṣẹ́ má ṣe. Ọkùnrin ẹgbẹ́ yìí ni wọ́n kọ́lé èyí ń jíṣò. Àwọn èèyàn pariwo lọ́tún lọ́sì wípé gẹ́gẹ́ bí akọni ọmọ ogun Oòduà. Abẹ́bọ̀ kó ọmọ ogun Oòduà nìyẹn OPC. Gẹ́gẹ́ bí ọmọ ogun Oòduà tẹ́jẹ́ o, ẹ wọnú gbólò o, ẹ lọ lé bandit kúrò nílẹ̀ Oòduà, ẹ gba ilẹ̀ Yorùbá sílẹ̀. Èèyàn làwọn OPC ń terrorize o, àwọn OPC ti di terrorist o. Ẹ gbà wá lọ́wọ́ OPC bá Gani Adams o. Wọ́n ti ń terrorize, wọ́n ti fi kú lé àwọn èèyàn kiri o. Gbogbo ẹni tó bá ti support olóyè Sunday ọmọ Adéyẹmọ, ó ti rógo lọ́wọ́ àwọn terrorist OPC. Ó ti rógo lọ́wọ́ àwọn terrorist OPC. Elédùmarè máa gbà wá. Ẹ tẹ̀ jẹ́ ká kọ́kọ́ jọ gbọ́, ẹ jájọ gbọ́ fídíò yìí náà. Ká tó wá máa tẹ̀síwájú. Fídíò méjì ni mo fẹ́ play fún wa. Fídíò méjì ni mo fẹ́ play. À ń pariwo pé kógun má kólẹ̀ Yorùbá. À ń pariwo wípé ká lòfẹ́. À ń pariwo pé ká gba ìran wa kúrò lóko ẹrú. Ẹ̀yin OPC tó yẹ káwọn èèyàn gbẹ̀mí lé. Ẹ̀yin tún bẹ̀rẹ̀ sí ní terrorize life àwọn èèyàn. Gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ báyìí, wọ́n ti rógo lọ́wọ́ yín. Gbogbo ẹni tó bá ti dìde láti support ọmọ Adéyẹmọ, ó ti wọ wàhálà lọ́wọ́ àwọn OPC. Èmi ò tún gbọ́rọ̀ eléyìí o, ẹ jẹ́ àjọ gbọ́ o. Ẹ wá wàrà táwọn OPC ọmọ Gani ń dá. Ó yá. Ni wá mẹ́sẹ̀jì ni nítorí ọ̀rọ̀ pé mo support Sunday Igboho. Okay. Ó ní pé láti orílẹ̀ gànmù títí lọ kanlẹ̀ sí àgbàrá ike wọn gbọ́dọ̀ rí mi. Kọjá bẹ́ẹ̀ ipá àwọn apá mi. Màá fi kíní ẹ̀wọ̀ lẹ́ ń wò lókè. Ó ní tí bá kọjá bẹ́ẹ̀ wọ́n làwọn àgbẹ̀mí mi torí pé kí ni mò ń sọ̀rọ̀ sí Gani Adams lọ́la. Ó ní láti orílẹ̀ gànmù títí ti kanlẹ̀ sí àgbàrá mi gbọ́dọ̀ ẹ̀fà gbàgbẹ̀ yẹn kọjá. Bí gbogbo bọ́sọ̀ tó wá bẹ́ẹ̀ tí mo bá ti bọ́lẹ̀ nítorí gbogbo wọn ti ní píkṣọ̀ mi lọ́wọ́. Aládùnmówó ni mí. Ọmọ àfi bí ọ̀gá tó gbọ́n ta ló sẹ́yìn òdi wọn bí ẹ dáa. Aládùnmówó ni mí wọn bí ẹ dáa. Máa kọjá ní gbogbo tó sọ láti orílẹ̀ tí lọ gbogbo àwọn orí àyẹ̀ máa kọjá gbogbo bẹ́ẹ̀. Ṣé ẹ̀ṣẹ̀ wà ní kí wọ́n support èèyàn tó ń ṣòótọ́ ni? Ẹ̀ṣẹ̀ wà ní kí wọ́n support èèyàn tó ń ṣòdodo tó ń fẹ́ lọ síwájú fún ìlú? Ìwọ wá wọnú díẹ̀ mi wá sọ pé ni. Ṣé o ti ní lọ́ọ̀yà ṣá? Mẹ́sẹ̀jì tó sẹ́ǹdì yẹn mo ní bíbá yìí mo ní nọ́mbà ẹ lọ́wọ́. Ṣé o ní lọ́ọ̀yà tó bá ní lọ́ọ̀yà tó dáńtọ́? Ètò ìwọ́nú díẹ̀ mi padà wá kó wá bẹ́ẹ̀ kó sọ pé gbogbo nǹkan tó sọ kó jẹ́ nǹkan tí máa bẹ́ẹ̀ pò. Ẹ má wọ rí lórí ọ̀rọ̀ gbogbo yìí. Lórí ọ̀rọ̀ gbogbo ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share kó kan ibodè lára àwọn tí wọ́n ń tẹ́tì mi o. Ẹ share kó kan gbogbo ẹ bọ̀dì lára, ẹ share kó kan ibodè lára ọwọ́ tó bá fi share o lè fi gbọ́mọ sí. Imagine láti orílẹ̀ tí kanlẹ̀ ságbára, láti orílẹ̀ kanlẹ̀ ságbára èmi ò gbọdọ̀ kọjá. Ọmọ àwọn orí mi aládùnmówó ni gbogbo ibi tó sọ yẹn pátápátá gbogbo ibi tó sọ yẹn lẹ́sẹ̀ tèmi ni wọ́n bí ẹ dá. So nísìnyí báyìí àwọn OPC jẹ́ kó yé wá sí pé láti orílẹ̀-èdè àgbára àwọn láwọn ọmọ ogun síbẹ̀ tó ń terrorize èèyàn ló fi jẹ́ wípé tí ọmọkùnrin yẹn bá kọjá láti orílẹ̀ títí dé àgbára ó máa kó sọ́wọ́. Ṣẹ̀tìráyà àwọn OPC gbogbo ojú tó wò mí etí tó ń gbọ́ mi, mo fẹ́ fi àsìkò fi dá yín lójú pé kì í ṣe guy ni the first person o tí àwọn ọmọ OPC ń terrorize. Kì í ṣe bòbó ìní ẹni àkọ́kọ́ nítorí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ. Kí ló burú níbi kéèyàn rí ẹni tó ń ṣe dáadáa kéèyàn dẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé dáadáa lẹ́ni yìí ń ṣe o, ẹ jẹ́ ká gbóṣùbà fún. Kí ló burú bẹ́ẹ̀? Ìran Yorùbá. Èébú wo ni wọ́n bú Gani? Ta ni Gani? Donald Trump wọ́n bú. Àjẹ́ àgbáyé kó tó papòdà wọ́n bú. Àwọn tó nífọ̀ tó lè kọ́nà wọ́n bú. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà
tẹ́jọ́ wà yẹn wọ́n bú ààrẹ orílẹ̀-èdè ẹ wo ìgbésí ayé lóde ẹ wo ìwà ìbúrúkú tó kún ọwọ́ àwọn ọmọ Gani tẹ́rọ́rìsì wọ́n yọ àwọn èèyàn lẹ́nu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ olóko ò lè lóko olódò ò lè lódò ẹ̀yin jókòó sórí social media ẹ̀yin tẹpẹ́ráyé lákìkanjú tẹpẹ́ráyé lákọni tẹpẹ́ráyé lọ́mọ Oòduà tẹ́lẹ̀ Oòduà níyí tọkàntọkàn arógun má sá níyí ẹ jókòó sórí social media nílé agbára OPC social media l'OPC fi ń terrorize àwọn èèyàn ibẹ̀ lè jókòó sí tẹ́tí ṣọ́ kọ́mẹ́ǹtì láì ṣe wèrè èèyàn ló máa ń ṣọ́ kọ́mẹ́ǹtì káàkiri bí àwọn èèyàn bá post nǹkan wọ́n ti rógo lọ́wọ́ yín mo post fọ́tò Gani tí kì í ṣe mi ni mo ṣe kò sí èbúté ẹ̀bú mi tọkọ tí ẹ dún èmi èbú yóò ti ẹ̀ kò so lára mi ṣùgbọ́n èwo ni tàwọn tẹjọ wà nínú Nàìjíríà ń bẹ̀ tẹ́ ẹ sọ wípé wọn ò gbọ́dọ̀ rìn nílùú ẹ wá wọn ilẹ̀ ṣe ti rá wọn mú àlè ṣe ti rá wọn ọmọ OPC ṣe ti rárá tí wọ́n ń dá ẹ wá wo ohun tí Boko Haram ṣe ẹ jẹ́ ń gbé fídíò àwọn tẹ́rọ́rìsì wá kẹ́ wo àrà tí àwọn tẹ́rọ́rìsì ń dá kẹ́ wo iṣẹ́ tí àwọn tẹ́rọ́rìsì ń ṣe tí àwọn OPC ò bá ní gbà ṣẹ́ ẹ jẹ́ kó bá wa wọnú igbó lọ ojú ogun ti yá OPC ẹ paramọ́ ojú ogun ti yá OPC ẹ gbé àkété yín kẹ́ dìde lórí ẹsẹ̀ yín ojú ogun ti yá OPC ẹ ṣe bí akọni ẹ yé ṣọkọmẹǹtì àwọn èèyàn kiri lórí social media ẹ yé bú àwọn èèyàn kiri wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣèmí ẹ jẹ́ kọ̀ọ̀gá yín tiẹ̀ ṣe kọ́ yin ọ̀gá yín náà láti ìgbà tí wọ́n ti mọ ọ̀gá yín ní ààrẹ lógun ojo kò tí ì sí oore kankan tó ṣe fún ilẹ̀ Yorùbá kò tí ì sí gúdúgúdú méje yàyà mẹ́fà tí Gani ṣe fún ilẹ̀ Yorùbá kò sí oore kan kò sí ohun rere kankan tó ti Jerusalem Gani Adams olórí ẹ̀yìn OPC kò sí ohun rere kankan tó ti akatẹ́ jáde sí ilẹ̀ Yorùbá ìdí nìyẹn táwọn ọmọ Yorùbá ṣe sọ di wèrè tí wọ́n fi yẹ̀yẹ́ tí wọ́n ń watọ́ sí lára tí wọ́n kórìíra ẹ̀ iṣẹ́ owó oníkálukú ló máa sọ fún iṣẹ́ owó Gani ló sọ fún Gani ẹ̀yin OPC ẹ sinmi ẹ̀dùn ẹ sinmi agbájá ẹ wá ra body cream tó mú yes ẹ wá ra aṣọ gbogbo ẹ̀yin tẹ́ ní wrinkles gbogbo ẹ̀yin tẹ́ ní skin patches gbogbo ẹ̀yin tẹ́ ní skin burn face burn gbogbo ẹ̀yin tẹ́ ní eczema ní skin gbogbo ẹ̀yin tẹ́ láwọn rashes lóríṣiríṣi ní body ẹ máa bọ̀wọ́ ẹ máa làágùn jìnnà with guarantee ni máa tajà fún yín ó ṣùọ̀ fún mi ni máa fi guarantee lé wípé tẹ́ bá ti lo ìjọba ìtẹ́bà ti ríṣẹ́ wá gbowó yín padà wọ́n ní tòògùn ẹni bá dáni lójú àfi ń gbárí ni kò sí better cream better soap tẹ́ ẹ wá ní ọ̀dọ̀ lédìkè tẹ́ ẹ ní rí ẹ máa glow ni tó bá dẹ̀ jẹ́ tó máa jẹ́ kẹ́ white kẹ́ funfun dáadáa kẹ́ funfun gidi ó wà available ẹ̀yin ò fẹ́ lo cream ọṣẹ nìkan lẹ́fẹ́ ó wà níbí ẹ̀yin ní the oil tẹ́ máa dà sí lotion tẹ́ ẹ lò yẹn tó máa jẹ́ kí skin yín kó glow owó lẹ fi ra lotion yẹn má dànù o ẹ gbọ́ mi lotion tẹ́ ẹ lò nulẹ̀ yín yẹn tẹ́ rí wípé kò ṣiṣẹ́ kò glow skin yín tẹ́ bá lò báyìí tẹ́ nímọ̀ pé lo para débi tó máa jẹ́ kí skin yín kó máa glow àbí kó fún yín ní whitening ẹ wá nǹkan tẹ́ máa fi sí kí owó lotion yẹn kó máa wọgbó oil wà níbi tẹ́ máa fi sí ẹ pè mí kí n fún yín ní serum tẹ́ máa fi sí gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní orílẹ̀-èdè ìlú Amẹ́ríkà kò sí ohun tẹ́ bá rà ní Lady K African Store ẹ ní sanwó shipping ẹ̀yin wá ti lo cream ó ti sú yín àbí kò ṣiṣẹ́ mọ́ ní skin yín ẹ pè mí kí n fún yín ní recipe tẹ́ máa lò inú ilé yín lẹ máa ti get ẹ tí bá ti fún yín recipe yẹn ẹ wá ra cream tẹ́ máa lò sí ẹ máa glow ni bí mo ṣe wà yìí tẹ́ bá gbọ́ pé jíjẹ òun ni mo fi ń ṣe mi ò gbọ́dọ̀ jẹ́ wì má ti lọ funfun jù so mo pe normal skin mi mo pe jáde padà mo wá maintain ẹ̀
ẹ mọ̀ pé láti ilẹ̀ náà mi ò dúdú mi ò pupa ẹ̀yin tẹ́ bá ti ń bá mi bọ̀ látayé alálùmọ́lẹ̀ ẹ mọ̀ pé mi ò dúdú mi ò pupa kọ́lọ̀ yẹn kàn máa ń fèèdì ni ṣùgbọ́n nísìn kò fèèdì mọ́ mo ti permanent ó ti jáde tán finally ó ti ṣe kí ni ó ti mú yes so ẹ̀yin tẹ́ bá need àwọn cream tó dáa tẹ́ máa fi maintain skin ìbàjẹ́ fún face ìbàjẹ́ face yín ló ti ní two color ló ti rí bákan mi fẹ́ lo àwọn èdè tó lágbára yẹn face yín ni ò dá mọ́ àìdá ọkùnrin ni obìnrin ni yín ẹ pè mí máa fún yín ní face cream tẹ́ máa lò tẹ́ bá kàn nídìí tẹ́ máa lò lálálẹ́ nìkan ó wà available anyone tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago mo láwọn nice products when we are talking about nice products ó wà ń bí mo láwọn nice cream láti àwọn orílẹ̀-èdè tó gbá skin àwọn orílẹ̀-èdè tó máa ń báyàn tó skin èèyàn ṣe tẹ́ máa wo bí ìṣẹ̀lẹ̀ gbé skin lọ sọ́dọ̀ dermatologist ẹ máa bá àwọn dermatologist ló ṣiṣẹ́ lórí skin yín ni derma lady k ló máa bá yín ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ máa like skin yín I know what it takes tí skin yín bá bàjẹ́ láti tún ṣe I have experienced it mo ti experience ẹ̀ rí mo mọ tó cause mi kí skin tó padà so mi ò lè fún yín ní nǹkan tó máa bà skin yín jẹ́ tẹ́ bá fẹ́ maintain color yín ẹ̀yin ò ṣèyàn dúdú ẹ má bínú pé mo sáré polówó ọjà ẹ jọ̀ọ́ ẹ forí jì mí ẹ̀yin ò ṣe èèyàn dúdú ẹ dẹ̀ fẹ́ maintain skin yín yẹn ẹ fẹ́ maintain color yẹn àwọn ọmọ mi kan wà tó máa ń bá mi ra cream lady k mi ò fẹ́ pupa o color báyìí ni color mi mo dẹ̀ fún wọn ní perfect cream mo sọ fún wọn after 2 weeks ẹ get back sí mi padà ẹ jẹ́ kí n mọ bó ṣe ṣe àdúrà lọ fi ránṣẹ́ sí mi o tí má máa padà rí kọ́ wọn báyìí wọ́n máa dúpẹ́ ni gbogbo face tó ti bàjẹ́ má bá yín tún gbogbo ẹ̀ ṣe má fún yín ní cream tẹ́ máa lò tó máa ṣiṣẹ́ dáadáa lára yín èèyàn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ ni obìnrin ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ mo wá ìmọ̀ kún ìmọ̀ cream mo wá ìmọ̀ kún ìmọ̀ cream iṣẹ́ tí mo ti ṣe gé ni so máa fún yín ní perfect one tó máa ṣiṣẹ́ lára yín gbogbo cream tẹ́ ti lọ rà káàkiri ẹlòmíì ti ná millions orí cream wọn ò get result tó dáa àwọn bíbá yìí sí ẹ nídà ti ná millions owó pọ́kú skin yín máa dà ẹ máa tún fún mi ní customer bẹ́ẹ̀ mi ṣe máa ń tajà mi ni mo máa ń ta ọjà mi níta tó jẹ́ pé ẹ tún fún mi ní customer ohun tí mo fi ń gbéra nìyẹn because tí bá ta níta kẹ́yìn nìkan máa lò ẹ mọ iye weeks tó month tó máa take ike tó lo cream yìí tán ṣé mi ìwá ní jẹun so máa ta cream tó jẹ́ pé tẹ bá ṣe ń lò lọ bá ẹ ní tí lò 2 weeks àwọn èèyàn máa bí yín pé skin yìí àwọn kò jẹ bí indomie o kí láṣìírí ẹwà ẹ máa sọ pé pọ́dọ́ lady k mo máa ti ra cream àwọn náà pè mí wọ́n ara títí wọn bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe iṣẹ́ tèmi mo ń tajà mi nìyẹn even aṣọ gbogbo ọjà tí mò ń tà bí mo ṣe ń tà nìyẹn títí dórí African food wa títí dórí àwọn spiritual product wa máa ń ta níta kẹlẹ̀ mú customer wá fún mi ní tẹ́ bá ti get good results so ẹ̀yin tẹ́ bá nídìí wọn ẹ gbá mi láago mo wà ń bí báyìí àti wọ ọ̀sẹ̀ tuntun mo wà available 24 hours ẹ pè mí ẹ̀yin tẹ́ bá pè mí tí mi ò pé kọ ẹ drop message ẹ̀sán tẹ́ bá fẹ́ ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní cream tẹ́ ti lò tẹ́ fẹ́ change ẹ̀ tó jẹ́ irú that same cream lẹ fẹ́ ẹ send the picture ẹ̀ sí mi tẹ́ bá fẹ́ rà ẹ send ẹ̀ sí mi màá ṣe kí ni màá get ẹ̀ fún yín màá get ẹ̀ fún yín bí báyìí so bó ṣe jẹ́ nìyẹn now let's go back to our program nípa OPC tó terrorize àtàwọn terrorists ẹ̀yin OPC ẹ wá wo iṣẹ́ tí àwọn terrorists ń ṣe lọ́wọ́ èyí ló yẹ kẹ́yìn náà dìde kẹ́ lọ máa wá solution sí bí rẹ̀ ò ṣe ní ṣẹlẹ̀ mọ́ kì í ṣe kẹ́ máa fi kú lé àwọn èèyàn kiri kẹ́ máa wọ́n lẹ̀ fún àwọn èèyàn wípé ibì kan ló gbọ́dọ̀ rìn sí nínú Nàìjíríà are you kidding me nínú Nàìjíríà kó PC máa sọ fún yàn pé ibì kan ni kò rìn sí ibì kan ni kò gbọ́dọ̀ rìn sí kì í ṣe yẹn lè máa ṣe ẹ wá wo iṣẹ́ tó yẹ kẹ́ ṣe ẹ jẹ́ sáré fi wọ̀nyí ẹ bá mi ṣí ẹ̀ ṣó yìí mo fi Elédùmarè bẹ̀yìn ọ̀sẹ̀ tuntun láwa ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù ire owó ire ọmọ ire àláfíà wọlé tọ̀wọ̀ ajá filé wa ṣe bùgbé àjọ orí tajé ṣe ẹ bá mi ṣí ẹ bá mi pin gbogbo ayé ojú òní tí yìí mi ní wáyé tì ẹ ṣe gan now ẹ wá wò iṣẹ́ tó yẹ kẹ́yìn OPC ṣe lélẹ̀ ó yá ẹ bá mi wò.
everybody stay safe. Everybody má tẹ̀ náà fẹ́ London for now. Like mo ṣe dé ní àtàkùnlé mo ti ń bọ̀ mo ṣe ojú mi ló ṣe kì í ṣe pé kíní. These people no be thief na bandits. Like I wọn báyìí face to face ni. Black pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn àròjù àríkọ̀ọ̀kan. Like I dey look them like this I no fit do video cause tension. Bí mo ṣe wà agídí ni mo fi ṣe voice note. Make anybody no go that make anybody no come from Ondo to Ile Gumi abeg. Ẹjọ́ mi ìmọ̀ta ìfẹ́ ṣe mi ti ẹ̀ mọ̀. For now tẹ bá ti ń bọ̀ fún wa tí wọ́n dá yín padà lọ́nà sójà ló wá mú wa láti ìta ńlá ta ṣe wà sójà ló wá kó gbogbo wa ojú àlọ́ ṣe ń bá gbogbo wa tó padà tó ń lé everybody. Everybody stay safe abeg ẹjọ́. ẹ wo bí tó bá ẹ wo mọ́tò tèmi nígbà tó dún lóòjó Ile Olújí road Ondo Ile Olújí road bandit ní Ile Olújí road. ẹ wo bí tó bá ẹ wo mọ́tò tèmi nígbà tó dún lóòjó Ile Olújí road Ondo Ile Olújí road bandit ní Ile Olújí road. Ẹ̀yin màmá bàbá ohun nìyẹn ẹ̀yin OPC iṣẹ́ ta fẹ́ kẹ́ ṣe lélẹ̀ ẹ gbọ́ iṣẹ́ ta fẹ́ kẹ́ ṣe òun ni fídíò tí mo play ẹ bá wa ya wọnú igbó lọ Ile Olújí lóde state wọ́n ní attention yín bẹ̀ ẹ̀yin OPC tẹ́lẹ̀ wọn lè fúnyàn tẹ́lẹ̀ máa terrorize èèyàn pé ibì kan ni kó rì sí tẹ́lẹ̀ máa terrorize èèyàn kan wípé ẹ máa gẹ̀ẹ́tì ẹ máa mú ẹ má wulẹ̀ mú àwọn yẹn ọ̀lẹ làwọn tẹ́ fẹ́ lọ mú yẹn àwọn alágbára bíi titi yín ṣe bẹ́ẹ̀ lágbára ẹ lọ bá wa fèsì wọn ṣé ẹ máa fi wá sílẹ̀ ká máa wò wọn kí Boko Haram kó máa terrorize kó máa pa àwọn èèyàn lọ ẹ̀yin OPC wọ́n ní ìgbà OPC tẹ́ gbé ìgbà báyàwó níyàwó sùn ni ìgbà OPC tẹ́ gbé ìgbà máa terrorize àwọn ènìyàn ni ìgbà OPC tẹ́ gbé ìgbà ìlara ni ìgbà OPC tẹ́ gbé ìgbà ìpọ́njú ni ṣé lóòótọ́ ni ìbéèrè ni mo béèrè ó ṣọ̀sẹ̀ tuntun o ẹ wá ra ohun tí mò ń tà ẹ gbọ́ ìbéèrè làyọ̀ká béèrè o ó ṣe ní ọ̀sẹ̀ tuntun o ẹ wá ra ohun tí mò ń tà wọ́n nígbà ọ̀ràn lẹ́gbẹ́ ẹ̀yin OPC ìgbà kẹ́ máa terrorize èèyàn kiri kẹ́ rí ṣíṣe lẹ̀ kẹ́ máa bá ìrí ṣe kiri kẹ́ rí ṣíṣe lẹ̀ kẹ́ máa bá ìrí ṣe kiri kẹ́ máa terrorize àwọn èèyàn nígbà tó jẹ́ pé bólórí yín náà ṣe ń ṣe nìyẹn olórí yín la fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bà ayé ẹni jẹ́ olórí yín la fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tún ayé ẹni ká olórí yín ni olórí yín la fi ọ̀rọ̀ ẹ̀yìn bà ayé ẹni jẹ́ ọ̀nàdà kẹ́yìn ló máa wá yẹ̀yàkuyà wọ́n ní bọ́mọ̀ bá jọ gíjìpá bọ́mọ̀ bá jọ bùbá jọ gíjìpá ẹ̀yin gbọ́dọ̀ jọ Gani ẹ̀yin OPC ọ̀sẹ̀ tuntun la wà yìí oṣù July tí ń lọ ẹ bá wa wọnú igbó ẹ má jẹ́ ká gbọ́ títí tọ́dún yá dẹ̀ fi kolẹ̀ mọ́ wípé wọ́n kidnap èèyàn kankan nílẹ̀ Yorùbá ń ta fẹ́ lọ́wọ́ ẹ̀yin OPC nìyẹn kì í ṣe terrorize orí fóònù orí íńtánẹ́ẹ̀tì ẹ má terrorize àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ẹ bá wa wọnú igbó lọ tọ́dún yìí máa fi kolẹ̀ ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ save ẹ ti ẹ̀ gbìyànjú kẹ́ ti ẹ̀ ṣe ká ti ẹ̀ rí yín àfi kẹ́ máa ṣọ́ máa dé yẹmọ lọ́wọ́ kẹ́ máa ṣọ́ lẹ́sẹ̀ bó bá rìn síbí ìdààmú dé bá yín bó bá ṣe lè ìfòwò dé bá yín bó bá ṣe lè ebi á pa yín bó bá ṣe lè ara máa ní yín kí ló dé bẹ́ẹ̀ bá tún wá rí àwọn èèyàn
tí wọ́n jókòó tí wọ́n ro àròjinlẹ̀ tí wọ́n ní làákàyè tí wọ́n rò pé yínníyínní ṣe kẹ́ni ṣèmí ọmọdé yẹ mọ́ ṣe lè yẹ gbóṣùbà fún kó ba lè ṣèmí fún wa lẹ̀ Yorùbá kó ba lè ṣàánú wa ara tún máa níyín kílẹ̀ wá fẹ́ ẹ wá ra ohun tí mò ń ta body cream tó gbáṣke ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mẹ́ máa làágùn jìnà ẹ̀yin ò láìkì kẹ́ máa lo cream bóyá torí wẹ́dà nítorí wẹ́dà ta wà yìí sí òtútù mú ẹ fẹ́ lo cream ẹ kàn nídìí àwọn ọṣẹ tẹ́ máa lò òun ní àmọ́ lótútù mú ooru mú jàre àwọn ọṣẹ tẹ́ máa lò tó máa fún yín ní kọ́lọ̀ tó wà pa kọ́lọ̀ yín máa jáde síta gidi àwọn ọṣẹ tẹ́ lè lò lélẹ̀ àwọn ọṣẹ gidi àwọn ọṣẹ tó fine tó máa jẹ́ kẹ́ glow òun nìyí gbogbo ẹ̀ wà ń bíbà òun ní fún ẹ̀yin tẹ́ bá fẹ́ funfun whitening soap lélẹ̀ whitening soap òun lélẹ̀ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ funfun bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ nídìí àwọn serum tẹ́ lè lò láti fi mix àwọn cream yín gbogbo ẹ̀ ló wà ń bíbà ẹ nídìí àwọn nice cream tó máa jẹ́ kí skin yín kó jáde síta ẹ nídìí àwọn oil tó wà pa ẹ wò this is malato oil ẹ má worry máa ṣe fídíò àwọn cream tẹ́ lè lò tó máa jẹ́ kí skin yín kó glow máa ṣe fídíò ẹ̀ máa tó wọn síta máa ṣe fídíò ẹ̀ máa wá post ẹ̀ ẹ rí wọn àtàwọn serum tẹ́ lè lò pẹ̀lú ẹ̀ I will do that ẹ rí àwọn cream tẹ́ lè lò tó wà pa gidi tó máa dẹ̀ jẹ́ kí skin yín kó ṣe kí ni kó fine dáadáa tó máa yẹ kí skin yín kó glow dáadáa gbogbo ẹ̀ ló ṣe kí ni ló wà available bí èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi ojú òní tí wà mí ní wáyé tì bákan náà ẹ má gbàgbé bí eré ọdún yìí ti ń lọ Olódùmarè tó bá bi ẹlòmíì pé alpha á ní bákan náà ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ alpha bákan náà ni kí ni no solution lágbára Ọlọ́run ọ̀rọ̀ ayé wa máa ní solution ogun no solution kò ní wọnú ayé wa ìdí nìyẹn tí mo ṣe máa sọ fún èèyàn wípé bó kò jẹ́ àwọn ṣe arọ́bì ẹ kò máa lò ó kẹ́ wo bẹ́ ṣe máa rí títóbi ìyanu Ọlọ́run kẹ́ máa wo bógun yẹn ṣe máa ṣẹ́ kẹ́ máa wo bọ́nà ṣe máa ṣí tẹ́ máa ráàánú gbà ẹlòmíì ò nídìí àti lọ ṣe àánú ọṣẹ arọ́bì kíbi kó padà tó níbi lọ lẹ́lòmíì nídìí tẹ́ bá lu ọṣẹ arọ́bì ọ̀nà àṣì ọ̀nà àlà ẹlòmíì kẹ̀dẹ̀ ni kò nídìí àti wí ọṣẹ àánú lọ títí tó máa fi ráàánú gbà so gbẹ̀yìn tẹ́ bá nídìí àwọn nǹkan àdúrà lọ́lọ́kan òjọ̀kan ẹ kàn sí mi bóyá next program wa a tún lọ ṣe yẹn nínú ilé níbi àwọn spiritual items ẹ̀yin tẹ́ nídìí pọ̀mọ́ kò tí ì dé ẹ̀yin tẹ́ nídìí ẹja ní Thailand fish mọ́ ó dẹ̀ scarce lọ́wọ́ yín Nàìjíríà mo ti fẹ́ pè pa Thailand fish is scarce but àwọn other fish ọmọ bá wa ship ẹ̀ láìpẹ́ yìí lágbára Ọlọ́run ìmìlẹ̀jà ọ̀bọ̀kún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ bá wa ship yẹn very soon a máa ní àwọn ìyẹn but for now ẹja panla kíká òun ló wà available òun nìkan ló wà pẹ̀lú ẹja panla òpó olóko àwọn tó wà nìyẹn ẹ ṣé gan ni èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi mi ní wá yín tì ẹ̀yin náà sì ní wẹ̀ mí tì gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí ń patronize mi ojú òní tì yín ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀. ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa the baby of Odùduwà nation ẹ̀yin màmá bàbá tí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ wá bó níṣẹ́ ilé ayé yìí àṣegbé òsì àṣepamọ́ ló wà gbogbo ohun tí oníkálukú bá gbìn lóníkálukú máa ká El-Rufai how market ṣé pé ìyàwó El-Rufai lè bọ́ síta kó wá máa sunkún mo gbé fún àwọn ìyá lálùbáríkà tí Ọlọ́run yàn ti Sunday Igboho nígbà tí ojú ogun le wọn ò máa tí lé El-Rufai kúrò nílùú tí àwọn ẹbí El-Rufai ti fẹ́ kú sórí social media nígbà tó ojú ogun le fún ọ̀tá ọmọ Adéyẹmọ gbogbo àwọn ìyàwó alálùbáríkà tọ́lọ́run fi kẹ́ ọmọ Adéyẹmọ gbogbo wọn dúró tán ni wọn ò fọ́ tẹ́ bá gbọ́ ló ṣe kìn wọ́n dúró gidigba ìyàwó El-Rufai gbogbo ẹbí El-Rufai ti fẹ́ kú sórí social media èyí ti gbàgbé pé ọba dákẹ́dájọ́ wà lókè tó ń wo oníkálukú wa gbogbo ohun tó oníkálukú bá ṣe la máa kẹsàn gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ Nàìjíríà nígbà tí Boko Haram pa kúkúrú tó ń pa gúgù tá à ń dabọ tá à ń pariwo tá à ń palantia tẹníkàfò ká níṣó báwo ni báyìí sìn ṣojú yín ti já
gbogbo yín ti ríra yín nìrí wípé kò sí nǹkan kan tí ẹnikẹ́ni lè fi yín ṣe ẹ ti wà lókè ẹ lè jábọ́ àṣẹlẹ́dùmarè wo bí tí ìyà máa gbà jẹ lára gbogbo yín ọba mi òkè ó wà lórí ìtẹ́ tó ń wò rere ayé bẹ́ẹ̀ ṣe máa sun ẹkún tí ayé yín máa ṣe lábàlá àfìgbà táyé El-Rufai padà bàjẹ́ sí Tinubu lọ́wọ́ àfìgbà tí kíní ṣẹlẹ̀ ayé El-Rufai padà bàjẹ́ sí Tinubu lọ́wọ́ Tinubu tó ń sọ ní last year wípé Nasiru El-Rufai I will not leave you will not run away tí ọmọ olódòdé bá ń pàlọ́ tó ń pàṣàmọ̀ ẹ̀yin ènìyàn ẹ jí ẹ má sùn òkú ọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu tẹ́ bá rí ibi tí ọmọ adéyẹ tí president Bola Ahmed Tinubu tó bá ti ń pàlọ́ tó ń pàṣàmọ̀ ẹ̀yin èèyàn ẹ rò sọ́tún ẹ rò sósì ẹ rò síwá ẹ rò sẹ́yìn ọ̀rọ̀ ló fẹ́ bọ́ bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ olódòdé bọ́ síta ó ní my brother Nasiru El-Rufai I will not leave you will not japa aṣọ nítumọ̀ inú gbogbo wọn dùn nínú ọ̀lù wọn pàtẹ́wọ́ ẹ gbọ́ gbogbo wọn pàtẹ́wọ́ wọn jubilate inú wọn dùn wọn mọ̀ wípé ó ní ìtumọ̀ ẹni kọ́ ọmọ olódòdé ò mọ̀ èmi náà ń sọ pé àbí Jagaba kọ Jagaba dé wà lájú ẹ̀yẹ gbogbo Nàìjíríà dé wà dàbà yìí mo dìde wá ṣe program mo ní ẹjọ́ ṣé wọ́n ti pààrọ̀ bàbá Tinubu ni àṣọlógbò tó sùn bí ọ̀lẹ Tinubu àṣọgbọ́nú ẹ̀ pé gbà àṣàrà tí Tinubu máa fi gbogbo wọn dá one by one àṣé ó ń bẹ nínú ẹ̀ lẹ́lẹ́ tí rúbà ìsìn yìí kàṣà láti bọ́ọ̀sì wàhálà ti dé bá wọn nílé agodo àwọn ẹni bíi àwọn òjẹ̀lú ọmọdé yẹn mọ́ dìde ó ní ẹ má pa ìwọ̀n mọ́ ẹ má pa àwọn ènìyàn mọ́ ẹ má ní àwọn èèyàn lára gbogbo yín dì pápá ẹ dì kùkù ṣé mo wípé ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ struggle yìí tó ti làmìlaka ibi wípé ẹ má kó màálù jẹ oko mọ́ ni tí bá parọ́ ẹ máa já mi ní comment section because mo fẹ́ gbé wa débẹ̀ kẹ́ wá wo ẹ̀sìn àti ẹlẹ́lẹ́yà kẹ́ wá wo bí àwọn ẹbí El-Rufai ṣe ń ṣe ẹlẹ́yà bí wọ́n ṣe ń sunkún bọ́ ṣe ń bẹ̀bẹ̀ àtìyàwó ẹ̀ lórí social media pé kí Tinubu má ṣe báyìí fáwọn El-Rufai bá kú El-Rufai bá kú kí Tinubu má ṣe báyìí lẹ́nu títí yín ọmọdé yẹn mo ní kó má fi màálù jẹ oko kó jẹ́ lè wà nílẹ̀ Yorùbá kó má sí wípé gbogbo owó ta bá ti ń rí ilẹ̀ Haúsá là á lọ máa rún sí lórí pé à ń ra oúnjẹ ta fẹ́ jẹ kì í ṣe pé ayọ̀lẹ́ ní ìlú wa àwọn arábí ni ò jẹ́ àjèrè oko àwọn arábí lọ ní ayé ara wọn lára gbogbo ohun tí Sunday Igboho má dàbọ̀ fún nìyẹn kó tó wá tún yí biribiri kó tó yí dógún bóyá ẹ má kidnap wọn ẹ má pa àwọn èèyàn mọ́ kó tó yí biribiri kó tó wọnú Odùduwà nation wípé tíwájú tí kinní kò bá pè bí àfẹ̀yìnfẹ́ lẹ́yìn bébì tí ò pè rà àfẹ̀yìnfẹ́ lẹ́yìn now ẹ wá wo àrà tí wọ́n ń dá gbogbo Fúlàní tó ń da màálù ní ilẹ̀ Yorùbá géèmù ni géèmù burúkú ni ẹ má rò bóyá kí oúnjẹ lè wà kẹ́ lè máa rí màálù fi ṣe patí nítorí pé kí ni wọn ò mọ̀ ju patí lọ ní ilẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà lọ wádìí ìlú wo ló ṣe patí ju Yorùbá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́mọ máa ṣọ ẹbí òkú tó ti kú látọdún gbọ́ngàn ẹlòmíì kò mọ̀gbà tí ẹni yẹn kú kò dé yẹ ayé bá ẹni yẹn ṣùgbọ́n lójijì wọ́n á dédé sọ wípé wọ́n fẹ́ yí ẹ̀yìn òkú padà òkú 30 years 20 years wọ́n á máa ṣọ wọ́n á pelére wọ́n á pa màálù wọ́n á máa sá kíjokíjo òkú tí ò bá láyé òkú tó ti bá tiẹ̀ lọ́kọ tó dáyé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe patí ọ̀sọ̀ọ̀sẹ̀ kò sí ọ̀sẹ̀ kan kó má ṣe patí ní ilẹ̀ Yorùbá patí ni bí Aláàfin ṣe bẹ́ẹ̀ lọ sì ń jẹ màálù ọwọ́n ẹ́ńtà ìran Yorùbá wọ́n ẹ́ńtà ìran Yorùbá wọ́n wọlé sí ìran Yorùbá lára wọ́n mú ìran Yorùbá ṣípíní báyìí ẹ jẹ́ sáré gbé wa débẹ̀ ẹ wá kọ́kọ́ bá gbójú ayọ̀ sókè ẹ bá wo fídíò àwọn Boko Haram àwọn tó ń fi màálù ọpẹ́ẹ̀tì ní ilẹ̀ Yorùbá tàbá wá wò yẹn tán àwa wẹlẹ́yà El-Rufai àtìyàwó ẹ̀ náà ojú òní tiwa mi ní wáwàtì ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi pín wọ̀ gbogbo ayé mi ní wá gbogbo yín tì Odùduwà nation no going back ni
bó sì jẹ́ restructuring lẹ fẹ́ ṣe tá máa fi bọ́ nínú ìgbèkùn tá máa fi dá dúró tèmi ṣáà ní wípé kí wọn Yorùbá bọ́ nínú ìgbèkùn bẹ́ẹ̀ bá ní restructuring náà ni ó yẹ máa restore tí ẹ̀ ká máa wò ó yá ẹ bá ń gbójú ayọ̀ sókè ẹ bá ń wo fídíò yìí ẹ bá ń pín ó yá. Bó mo gbé pc. Ẹ bá like, ẹ bá share. A máa gbọ́ dáadáa sìn. A máa gbọ́ dáadáa. Yanzu mun shigo wata inyamurai mu ne Boko Haram ana jira cewa mu shigo yanzu mun shigo ga kanayenmu ba ma jin tsoron kowa. Ẹ̀yin wọn pẹ̀lú màálù. Donald Trump zai shigo Najeriya ya zai tsare mu ƙarya ne. Garin nan garinmu ne ba ma jin kowa ba mu je kai ina ba. Mu ne sarkin yaƙi ba ma jin tsoron kowa. Kutumar wurin ubansu. Su shigo da jirgin saman su. Za mu har gashi. Kuna ji ko? Da gida kana ji na ko? A bari sagayen nan su ci abincin su. Dun ma'aikata a milki dukansu sun san cewa muna nan. Da gwamna zuwa President Tinubu ya san cewa ka tuna cewa ka sa a hannu ka tuna fa wannan gadon Najeriya garinmu ne ba za mu je ko ina ba za mu dinga kashe Krista sosai ka san Krista sun ce ba su je magana kowa zai koma da cewa mu ẹ wo bó ṣe gbé ọta bọ kọrùn. yanzu Inyamuri ne suka ba mu taurin kai amma za mu kama su daga yara zuwa manya za mu dinga yanka su kai. Yanka su wọn máa pa lọ́sàn yẹn. Yan uwansa. Shigo kace kai Donald Trump ko kaga kama yannan ko za su dinga ci abinci su kuɗi. Ba ma ji tsoron kowa. Garinmu ne. Ẹ wo bọ́wọ́ wọn ẹ wo ohun tó gbé káyà. Wọ́n lérí ránṣẹ́ sí Donald Trump. Wọ́n lérí ránṣẹ́ sí Donald Trump. Àwọn tí Sunday Igboho ní pé àfẹ́mọ́lẹ̀ wa rèé o. Tí àwọn El-Rufai tí wọ́n dì pàpà tí wọ́n ní kọ́ máa Adéyẹmọ fòkó níṣò. Ẹ wá wo bí Ọlọ́run ṣe rọ òjò ẹ̀sín lé orí El-Rufai àti ìdílé ẹ̀. Ọlọ́run fi òjò ẹ̀sín òjò ẹlẹ́yà. Bíbélì sọ wípé olódodo yóò láyà bí kìnìún ọmọ Adéyẹmọ láyà àwọn ìyàwó ẹ̀ láyà àwọn ọmọ ọkọ ta tẹ̀lé Májàsọ́lá dúró tán àfọ́ rárá bí ìjì yẹn ṣe jà tó ẹ wá wo ayé ìyàwó El-Rufai lóde lẹ́nu jọ́wọ́ sí jọ́wọ́ ẹ wá gbọ́ story ẹ wo àwọn kíní burúkú tẹ̀ ń wò yìí ẹ wo irinṣẹ́ burúkú tó wà lọ́wọ́ wọn ẹ wo àwọn ọ̀pá burúkú tí wọ́n kó dání tí wọ́n fi ń pa onílé tó ń pa àlejò wọ́n pa kúkúrú wọ́n pa gígùn tàdé lélẹ̀ yóò dá ní ilẹ̀ wa ọmọ Yorùbá ẹ má lajú yín sílẹ̀ kí tàlùbọ́ kò wọ́ ẹ má jẹ jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ káwọn apani kí wọ́n wọlé bá wà ẹ jẹ́ dá dúró ẹ̀yin náà wò ibi tó wá ṣe dé kò sówó nílùú ìyà ti jẹ àwọn ọmọ Yorùbá kan àwọn náà ti sọra wọn di Boko Haram wọ́n ti mú pásínlẹ̀ nítorí owó kẹwo bí Nàìjíríà ṣe yí ayé ọ̀pọ̀lọpọ̀ padà sí burúkú ó yí ayé wọn padà sí ibi ó wá padà dẹni tí ó ń kidnap tó ń ṣiṣẹ́ pẹ̀lú bandits tó bá jẹ́ pé ńgbà tó gun Boko Haram kidnapper yìí ti bẹ̀rẹ̀ ni wọ́n ṣètè wá nǹkan ṣe sí ni kò ní dé level táwọn ọmọ Yorùbá máa gbójú gbójà lọ darapọ̀ mọ́ wọn tó bá jẹ́ bí wọ́n ṣe mú àwọn Boko Haram yìí ni wọ́n ń pa wọ́n ni tí wọ́n máa ní wọ́n fún wọn ní kí láti pé wọ́n rìkútù wọn padà
tí wọn ò máa sọ wọ́n di repentant Boko Haram kó máa gbà wọ́n sínú iṣẹ́ ológun ni ṣé mọ̀ pé kò ní dà báyìí ayé everybody ajá wàá gbọ́ èmi kẹ̀ kí n lọ ti torí owó tí ò tó nǹkan kí n lọ para mi dànù tíjọba bá mú mi ikú ni o oníkálukú á máa sá wọn ò ní jọyìn Boko Haram ṣùgbọ́n gbàgbọ́ ti mọ̀ pé pátápátá ìtọ́wọ̀ ìjọba bá tẹ̀ wọ́n wọ́n á kó wọn sẹ́wọ̀n lẹ́yìn bíjọ́ mélòó wọ́n lọ ti di repentant Boko Haram ẹni tí òrìṣẹ́ ṣe tẹ́lẹ̀ abáyà for opportunity yẹn lẹ́yìn tó ti pa àwọn èèyàn tó ti darapọ̀ mọ́ bandit tó ti ṣiṣẹ́ bí a bá tún padà di Nigerian force gbogbo ń ta kọ̀rẹ́ o tí ẹrù fáyà ń kó àtàwọn Gumi Shetima àti kí lorúkọ ilé tó bẹ Ṣòwòrẹ́ tí ń jẹ́ orúkọ Yàyà Bello gbogbo wọn pàdé àpòpọ̀ wọn ní ká fò ká nìṣó ẹ wá wojú ayé lóde wo bọ́lá ń ṣe wá fi ẹrù fáì ṣe ẹ̀sìn ṣe ẹlẹ́yà tí gbogbo ìdílé ẹ̀ ẹ jẹ́ àjọ gbọ́ ó yá ìyàwó gbóhùn sókè à ń gbọ́. I campaigned for you. I campaigned for you. I stood up. I went to every nook and cranny of Kaduna State for you. My husband stood by your side. It's just what our family deserves. The ball is in your court, Mr. President. All this can stop if you say the word. I'm believing that you are a father and you know and you can empathize. Please let Malam go. Please let Malam I'm not asking you to tell them not to prosecute him. I'm just asking you to allow him the basic human right that the Constitution you swore to uphold guaranteed him. Let them give him a bail that he can afford. If he is guilty, let the courts decide. If he is innocent, let the courts decide. When Professor Bakar went to see Malam in the ICPC and he was denied access. Now, the normal routine is that when he's going to see a doctor, I write to inform the ICPC that so-so doctor is coming or he is going to so-so hospital. Now, on that particular incident, it was actually the ICPC doctor that spoke with Professor Abubakar and said he should come and see Malam. So we felt that there was no need for me to write since their own internal doctor requested for him to come and see Malam. So after all that's done, we now agreed that, okay, it is maybe safer for him to go to the National Hospital to be attended to in the presence of other professionals. So I wrote a letter to the ICPC and requested that Malam be taken to National Hospital at 5 p.m. today. However, they did not respond to me. Instead, they wrote a letter to National Hospital saying they will bring him at 10 a.m. He wasn't even aware. So I had to send my sister here when she was taking food to him to tell him that they are taking him to National Hospital tomorrow at 10. I went to National Hospital, did all the preliminaries. They brought him. In the presence of the CMD and the Deputy CMD, Professor explained that there is need for him to carry out some tests and to put him under observation because his blood pressure was high, the sugar level was high, so he needed him hospitalized for 2 to 3 days maximum. The CMD concurred and said we should inform them. So I called one of the senior person that came with him and I said, this is what the doctors are saying. He said he doesn't have the authority. So I said, no, I'm not asking you to authorize.
I'm informing you so that you inform whoever needs to be informed, and then they let us know what needs to be done. He came back, they said, Madam should be taken back to ICPC, and that the hospital should write, so that 5 o'clock that he was supposed to go early, they will now bring him back for the admission, but that the hospital need to write. The hospital wrote, I picked the letter, I went, I submitted it, I got it stamped, and I went home. While I was at home, my son went to see his dad, and he was denied access. I wasn't there, I don't know what happened, but I got a call that there's a problem. So I said, I'll go. Meanwhile, I've called Mr. Henry, who is our liaison person, to ask him, is there a problem why Malam's son is denied access to his father? He said, no, there was a mix-up. I should please tell him to be patient, that they will let him in. So I related this to my son, and then subsequently, he was there by 2 p.m. We didn't leave that place until 6. We were denied. So when I came, I called Henry. He kept pretending that he couldn't hear me. When finally I got to speak to him, I said, look, I'm here to either see you or the director of operations, because I've already spoken to the director of operations previously, and I even told him that I was coming to see him, because these rules keep changing. Today is one thing, tomorrow is another thing. I have written a formal letter to the chairman ICPC out of courtesy, asking him to please give us the rules and regulations regarding how we access Malam, or what we are supposed to do, what we're not supposed to do. I explained to him that we are law abiding. If they say this is how it's supposed to be, we will do it, but we need to have something in writing, because today they will say this is the rule and tomorrow it will be changed. He never responded to me, not even to acknowledge my letter. So, today after the incident, I went back and I asked to see either the director of operations or Mr. Henry. I was kept there, and then along the way, Prof called me and said, they have brought a warrant for my arrest. I said, for what? He said he doesn't know. So I said, okay, I'm here. I'm already in ICPC. I will be your lawyer for now. When they brought him in, I requested to see the warrant. They had a warrant that says that he has violated ICPC Act. No section of the ICPC Act was quoted or anything. I said, okay. I wanted to copy it. They snatched it. They said, no, I can't take it. I said, look, I'm his lawyer. They said, no. So I said, okay, I need to go with him if he's going to be interviewed. They said I should please be patient, that they will take him in first and then they will come back for me. I sat there until 6. They said that they don't need me, that I don't need to go in. Before he left, I told him that he should insist on not making any statement without his lawyer present, which is his constitutional right. His wife came, his lawyer came, his own personal lawyer came. They denied him access. They said he can't see him. His wife and son were there. They refused to let them go in. They told the wife to go in, but they refused to let her see him. They took her so that it looks as if they have allowed her access, but they did not. They subsequently said that he will not have access to anybody for 24 hours. And that is, his brother called me to inform me about that. I don't know what law says that. They said they should go and bring blanket, his medications, and food for him. The question I want to ask is, who takes the food to him? Because the normal thing is at least one family member will take the food to the person that is under detention. So we don't know what has happened so far.
So this is basically what happened today. And I honestly don't know. Okay, with all this, ma, with all this, what are your fears concerning Madam and the doctor in your detention? What are your fears? Well, I don't want to speculate, but I am a human being. I have seen reports. Hey, Mama Baba, video yẹn gùn. Video yẹn gùn. Alágbára ti dọ̀lẹ. Malam El-Rufai. Malam El-Rufai ni wọ́n treat ọ̀daràn yìí. Ìyàwó ò lè rí. Àwọn ọmọ ò lè rí. Lọ́ọ̀yà gan ò lè rí. Débi tó máa lọ fẹ́ gbóúnjẹ fún. Táwa lọ́lọ́run ò lè mú. Tó bá sọ fún El-Rufai wípé Tinubu tó fẹ́ tì lẹ́yìn kó jẹ president ó dẹ̀ máa ràn ẹ́ lé mú máa bá tiẹ̀.